Ẹ káàárọ̀ o, ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ wa káàkiri orígun mẹ́rin àgbáńlá ayé. A kí wa ní orúkọ Jésù Kristi olùgbàlà wípé yóò dára fún wa. Ṣáájú ohun gbogbo, mo fẹ́ bá wa sọ ọ̀rọ̀ yìí. Ilé iṣẹ́ kan wà níbi tí olùdarí ilé iṣẹ́ ó fún ọ̀gá agbaniwọlé ilé iṣẹ́ yẹn ní àṣẹ láti gba àwọn òṣìṣẹ́ kan sí ẹnu iṣẹ́ yẹn torí pé wọ́n nílò àwọn òṣìṣẹ́ fún àwọn ipò kọ̀ọ̀kan. Lẹ́yìn ọ̀rẹyìn, wọ́n gba àwọn òṣìṣẹ́. Àwọn òṣìṣẹ́ tán gbà yìí wọ́n fún wọn ní àǹfààní láti ṣiṣẹ́ níbikíbi tí ó wu olúkálùkù wọn. Àwọn ẹlòmíràn ń ṣiṣẹ́ láti ilé, kódà ẹlòmíràn ń ṣiṣẹ́ láti ìrìnàjò. Péréte ni wọ́n ló ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́. Wọ́n ń ṣiṣẹ́, ẹnìkan kan ò sì yẹ̀ wọ́n lọ́wọ́ wò iṣẹ́ tí wọ́n ń ṣe, tí wọ́n ṣáà ní tí olùdarí ilé iṣẹ́ ṣáà ní pé kí olúkálùkù wọn kí ó ti ṣe iṣẹ́ tá a gbé lé wọn lọ́wọ́ gẹ́gẹ́ bí a ti sọ fún wọn pé kí wọ́n ṣe. Lẹ́yìn ọ̀rẹyìn, ọ̀gá ilé iṣẹ́ yẹn ó rí wípé àwọn kan ò ṣiṣẹ́ yẹn bó ti yẹ kán ṣe, àwọn péréte ló ń ṣiṣẹ́ yẹn bó ti yẹ kán ṣe. Ẹ jẹ́ ká gbàdúrà. Lórúkọ Jésù, lórúkọ Jésù, lórúkọ Jésù, Ọlọ́run tó dá ayé àtọ̀run, a gbé ọ̀gá gba ọpẹ́ wa. A sọ wípé ó ṣe fún gbogbo ògo ní fún orúkọ Olúwa. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ wa jì wá, kó yà wá sí mímọ́, kó sì lù wá sínú ibú ẹ̀jẹ̀ rẹ̀. Ọ̀rọ̀ rẹ̀ jẹ́ kó yé wa, kó sọ wá dálábùkún fún àti dé òpin gbogbo ká jẹ́ tirẹ̀ tó ta gbàdúrà lórúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, olùdarí ilé iṣẹ́ yẹn náà ni Ọlọ́run alààyè tí ṣe ẹlẹ́dàá èmi àti ìwọ. Agbanisíṣẹ́, òun náà ni Jésù Kristi olùgbàlà. Àwọn òṣìṣẹ́ ilé iṣẹ́ náà ni èmi àti ìwọ. Nínú ìwé ìfihàn orí kejìlélógún ẹsẹ̀ ìkejìlá, ó ní kíyèsi èmi ń bọ̀ kánkán, èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ yóò ti rí. Iṣẹ́ tá a gbé lé ìwọ àti èmi lọ́wọ́ bó la ṣe ń ṣe é. Agbanisíṣẹ́ yẹn ó fún èmi àti ìwọ, ó fún wa ní ẹ̀mí, ó fún wa ní ìyè inú, ó fún wa ní ìyè. Ìyè tí a fi fún ọ bó lo ṣe lò ó. Ǹjẹ́ o tí ẹ lo ìyè tá a fún ọ dáradára bí? Ọlọ́run alààyè ó fún ọ ní ìyè, ó fún mi ní ìyè. Ǹjẹ́ o ń lo ìyè rẹ gẹ́gẹ́ bí ó ti tọ́ àti bó ti yẹ? Ǹjẹ́ o máa sọ pé ayé rẹ wo lo la ayé rẹ bí? Ǹjẹ́ o máa sọ pé bó bá ṣe wù ẹ́ ló ṣe lo ayé rẹ? O lè lo ayé rẹ bó bá ṣe wù ọ́ torí pé ayé rẹ ìwọ kọ́ ló ní, Olúwa ló ní. Bó tẹ́ tilẹ̀ jẹ́ pé Ọlọ́run dá ènìyàn láti yan tó wù ú, ó ní ikú rè ìyè rè, mo fún ọ ní àǹfààní láti yan èyí tó bá wù ẹ́ ṣùgbọ́n mo gbà ọ́ níyànjú yan ìyè. Ǹjẹ́ o yan ìyè bí? Ǹjẹ́ ṣe pé ìwọ náà ń ṣe tó wù ọ́ torí pé kí ni a ò mú ọ lọ́pọ̀ pọ̀n láti ṣe rere. Mo rọ̀ ọ́ ní òwúrọ̀ yìí nípa ìfẹ́ Ọlọ́run olùgbàlà, yan ìyè, yan Jésù Kristi, yóò sì dára fún ọ.